mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lórí iléeṣẹ́ Jugba Master Channel. Ibẹ̀ náà ni a wà lónìí. Ṣe rí n ta fẹ́ gbéyẹ̀wò láàrin ìṣẹ́jú kan sí méjì péré náà ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ajínigbé, ìṣẹ̀lẹ̀ àwọn apanisayọ̀, ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn bandit, àwọn agbésùnmọ̀mí tó jẹ́ pé orí ìkànnì ayélujára nìkan la ti ń gbọ́. A gbọ́ nínú ìwé ìròyìn mọ́ tàbí lórí ìròyìn orí tẹlifíṣàn aládàáni àbí tìjọba. Kí ló ṣẹlẹ̀? Ìyẹn la fẹ́ bojú wò lónìí. Ìdí nù tí mo fi ní àlejò pàtàkì kan lórí ètò tèmi tòní tó jẹ́ oníròyìn làwọn náà o. Kí ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn lénìí ni pé number one, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ọ̀fà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí orí ayélujára láti gbọ́ níbi tí àwọn Fúlàní tí a ti ń lọ gbẹ̀mí àwọn èèyàn, dẹ́mi àwọn èèyàn légbodò orí ayélujára láti gbọ́. Àrí lórí tẹlifíṣọ̀n, àrí lórí nínú pépà. Kí ló ṣẹlẹ̀ gangan? Ìdí pàtàkì tí mo fi gbé àlejò mi wá lénìí nìyẹn. Mò ń bọ̀, ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu wọn. Àlejò mi, kí lẹ rí sí ìbéèrè yìí? Àbí ẹ fẹ́ kí n jẹ́ dákọ yìí? Ẹ má dárúkọ. Ẹ jẹ́ kí n sọ Yorùbá ní amúkùn ẹrù ẹ wọ́, wọ́n ní òkèlè ń wò ẹ wo ìsàlẹ̀. Ṣé rí ọ̀rọ̀ yẹn ó ti wọ́ wá láti ìsàlẹ̀. Ṣé rí àwa tá ṣẹ̀ṣẹ̀ ń dàgbà sínú iṣẹ́ oníròyìn, a rí nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí à ń wá àwòkọ́ṣe wọn, àwọn tó ti wà níwájú wọn. A rí ipa tí wọ́n kó. Ohun àwa náà ká kó irú ipa yẹn, ṣùgbọ́n àtẹ̀yìnbọ̀ ipa yẹn kí ló ṣe láyé wọn? Ṣé ipa tó jẹ́ pé tá bá rí inú wa ń dùn ni, àbí tá bá rí inú wa ń bàjẹ́? Ọ̀rọ̀ dàbí ọmọ tó rí bàbá ẹ̀ ní iṣẹ́ ọlọ́pàá ni, torí bọ́ ṣe bàbá ẹ̀ ńgbà tó fẹ̀yìntì. Ó yé yín? Ṣérú ọmọ bẹ́ẹ̀ á fẹ́ sọ pé òun náà fẹ́ join ní iṣẹ́ ọlọ́pàá. Tó bá dẹ̀ máa join ẹ̀, ọ̀nà tí ọ̀rọ̀ tiẹ̀ kò fi ní dàbí ti bàbá ẹ̀ lòun máa ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn oníròyìn nísìn nìyẹn. Ọ̀nà àtijẹ àti mu òun ni oníkálukú ń wá. Gbogbo àdẹ́là mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti ibi tí a ti ń ṣiṣẹ́. Ibẹ̀ yẹn níbi pẹlẹbẹ tí mo fẹ́ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Okay. Ká kọ́kọ́ mú láti ibi tá a ti ń ṣe ibi àwọn tó ń gbàyàn síṣẹ́. Ipa wo ló ń kó? Provision wo ló ṣe sílẹ̀ fún àwọn tí wọ́n ń gbà sẹ́nu iṣẹ́? Media house mi, àwọn ilé ìròyìn mi, wọn ò ní retirement benefit kankan fún fáwọn òṣìṣẹ́ wọn. Irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ẹni kó lọ máa fẹ́ ẹ̀mí ara ẹ̀ wéwu. Kò ní lè risk. Báwo ló ṣe fẹ́ risk nígbà tó ti mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sóhun, Ọ̀yọ́ lóhun wa, kò sẹ́ni tóhun máa rí. Báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ bó ṣe jẹ́ kó ṣe? Ìyẹn ìkíní. Ìkejì, àwọn ilé iṣẹ́ ìròyìn míì wà tó jẹ́ pé lẹ́yìn tó bá ti fún ẹ ní owó oṣù bí oṣù méjì àbò oṣù mẹ́ta, ọ̀gá abẹ́ máa sọ fún ẹ fúnra rẹ̀ wípé mo ti kọ́ ẹ bó ṣe ń jẹun, ìwọ náà lọ wá bó ṣe máa jẹun. Tírú ẹni bẹ́ẹ̀ tó bá rí ìròyìn, tó bá wá ríyàn tó sọ fún pé nǹkan tó fẹ́ kọ yẹn, nǹkan tó sọ pé orí yẹn, oye tá máa ṣe fún ẹ ní, nǹkan tá máa ṣe fún ẹ ní, kò dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ṣé rò pé ẹni yẹn máa sọ̀rọ̀? Ó dẹ̀ máa sọ. Ṣé rí àwọn kan wà tó máa tún, kò ń ṣe pé wọ́n máa ń dún kòkò mọ́ wọn bí irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò san owó oṣù fún, ó dẹ̀ máa lọlé. Ìyàwó wà nílé, ọmọ wà nílé. Especially ṣe rí àwọn tó jẹ́ ọkùnrin láàrin wa, àwọn ni àánú wọn máa ń ṣe mí jù, torí Ọlọ́run dá wa obìnrin, ó dá wa pé. Ṣé rí tí Ọlọ́run dá wa ọkùnrin náà pé. Nǹkan tí mo sọ ni pé àwa máa ń tètè Ọlọ́run máa ń tètè ṣàánú wa ní gbogbo ibi ju àwọn ọkùnrin lọ. Kò dẹ̀ ṣe pé lórí iṣẹ́ wa yìí nìkan, ní gbogbo bí mo ṣe wà nísìnyí, tí bá wọ̀ sí, mo ní àwọn tí mo lè ké sí, mo ní èèyàn 10 tí mo lè pè, tí máa gba 5,000 tí mo ṣe jókòó ẹ̀. Ṣùgbọ́n ọkùnrin kò sí tó ṣe tá àti ṣàánú ẹ̀. Lọ́wọ́ tí máa dẹ̀ ti drop
mi ò lo n bá máa ṣe bí èèyàn mẹ́wàá wáyé adé fún mi lówó owó adé màá tún mo tún lè gbà ju 5,000 yẹn lọ ṣùgbọ́n ọkùnrin ò ní rẹ̀ ọkùnrin míì wà tó jẹ́ pé kàkà kọ́ fún lówó bó ṣe kọ́ rọtí fún lẹ́yìn kọ́ rọtí fún ṣẹ́rí ìyẹn lọ bẹ́ẹ̀. Àwọn tí mo pè ní àwọn aṣíwájú wa àwọn tó ti ṣe iṣẹ́ yìí tó ti ṣe ní tó ti fi gbogbo ọkàn ṣe kí ló ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ipa wo ni orílẹ̀-èdè yìí kó nínú ipa wo níbi tó bá ṣiṣẹ́ kó láyé wọn ipa wo lórílẹ̀-èdè tó ló kó nínú gbèsè ayé oníròyìn nínú gbèsè ayé ẹ jẹ́ ká wo àwọn tó jìjàgbara fún democracy tí gbogbo wa tá à ń enjoy lẹ́nu ẹ mélòó ni ẹ rí wọn kí wọ́n pè wọ́n kí wọ́n dá wọn lọ́lá kó fàmì ẹ̀yẹ tí ò bá ní ọwọ́ òṣèlú nínú torí ẹlòmíì wà tí ò bá ti ṣètò olóṣèlú kó sòótọ́ ju bẹ́ẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ ta wà ibi tó máa jẹrà sí ní orúkọ yẹn jẹrà nìyẹn. So most times àwọn oníròyìn tó wà nísìn retirement plan oníkálukú ló ti bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n ìwádìí ẹ̀sọ́ bá bá ń báyìí ẹ̀ fún yín gbogbo in fact tó bá kó 100 media houses sílẹ̀ ìdáàrin ó kọjá ìdajì tó jẹ́ wípé àwọn olóṣèlú ni wọ́n nílé iṣẹ́ o. Ìyá wa tí ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn tán yẹn tí mo ní mi ní dákọ̀ wọn ẹgbọ́n tí wọ́n sọ wọ́n lọ́pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ìròyìn tó wà lónìí lórílẹ̀‐èdè yìí àwọn olóṣèlú ló ní wọ́n wá ní ṣe bẹ́ẹ̀ ni tó bá ń sanwó oṣù fún ẹ iṣẹ́ ẹ̀ ló máa jẹ́ òkè agbọ́yẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ lọ́fà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí kábíyèsí ọlọ́fà ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ní gbàgbó wòtòwòtò pẹ̀lú yín ìdí ni pé wọ́n nígbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n fura sí àwọn fúlàní ẹ sọ wípé ọmọ bàbá yín ni wọ́n lè lé ẹnì kankan ṣé ká sọ tòótọ́ kò sófin tó lé anybody kúrò níbì kankan ibi tó bá wo oníkálukú ló lè gbé ṣùgbọ́n ìgbé àlàáfíà là ń sọ nípa ẹ̀ tó yẹ kó ṣe pàtàkì ṣé nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìwà yìí díẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé gẹ́gẹ́ bí ọba ẹ ti gbà wọ́n mọ́ra wọ́n ti wá bẹ̀rẹ̀ àwọn ìwà yìí díẹ̀ àwọn èèyàn dẹ̀ ń pariwo ṣùgbọ́n síbẹ̀ náà ṣé bínú ẹ̀ náà la ti ń gbọ́rọ̀ yín oríṣiríṣi pé ọba kan àtìyàwó ẹ̀ millions àìmọye tó ní ṣe pẹ̀lú owó tí wọ́n fi ń gba àwọn èèyàn sílẹ̀ àwọn tó bá jí gbé ni wọ́n bá lọ́wọ́ wọn irú yẹn ṣé irú àwọn ọba bẹ́ẹ̀ àtìyàwó wọn kí lẹ̀tọ́ tó yẹ kó jẹ́ fún wọn nígbà tẹni tó gbé ṣútà dájọ́ ẹ̀wọ̀n fún ẹni tó wá ń gbowó rìbá lórí àwọn tẹ́ ń jí gbé kí la fẹ́ ṣe fún ó jẹ́ kójú gbogbo wa ọ̀la ọlọ́wọ́ jẹ́ kójú gbogbo wa ọ̀la ọmọ ìyá ní gbogbo wa lóòótọ́ ṣùgbọ́n ewúrẹ́ kò lóhùn ọ̀sọ́mọ ìyá àgùntàn ló níyà àwọn òbí dúdú ṣebí kó ń kálukú bá gbé ẹ̀kọ́ ẹ̀ dání yọ ọmọ ibi tí ó ti rọ́bẹ̀ jẹ́ ṣùgbọ́n bá a bá pè èèyàn lọ́mọ ìyá tó lóun ń sọmọ ìyá ẹni tó sì ń pani lára ṣùgbọ́n tó lórí ẹbí ẹni tí ń pa lára ń sọ pé ẹ sì fi wọ́n lẹ̀ ọmọ ìyá wa ni ó yẹ ká béèrè lọ́wọ́ lórí ẹbí yẹn pé èèlò lẹ gbà lọ́wọ́ wọn kẹ́ tó tẹ̀bí wa ìyẹn bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ààrẹ wa allegedly bó ti yẹ pé ara wọn kọ̀ọ̀kan nu fídíò wọn á ní ẹ béèrè lọ́wọ́ àwọn gómìnà yín ìjọba àpapọ̀ ní àwọn ń fún àwọn gómìnà lówó ṣé ká béèrè lọ́wọ́ gómìnà wípé báwo lẹ ṣe náwó wa ìyẹn ò lè èyí tó lè jù ń bẹ̀ ni pé ṣáwọn gómìnà ó dá wa lóhùn ìjọ wo ni ìfọwọ́ agbára mú mẹ̀kúnnù ó dínkù tí mẹ̀kúnnù ó lẹ́nu ọ̀rọ̀ láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó dìbò fún àlàǹfààní àti béèrè lọ́wọ́ wọn pé báwo lẹ ṣe náwó wa o ààrẹ kàn ní ká máa béèrè lọ́wọ́ wọn ni o ṣé lè jọba láti béèrè ni àbí nínú ìwé àbí lórí ẹ̀rọ ayélujára àbí nínú ìròyìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú lẹ́ làwọn ìwé ìròyìn yẹn bó ni ó ṣe bọ́ ta gbogbo ẹ̀yin gómìnà pàápàá jùlọ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ lásìkò yìí bẹ́ẹ̀ bá náwó tíjọba àpapọ̀ fún yín síbi tó tó àti ibi tó yẹ ìrọ̀rùn ó ti máa dé díẹ̀díẹ̀ báwo lẹ ṣe náwó aráàlú ẹ̀yin gómìnà